Ògo ni fún ọba àwọn ọba lókè ọ̀run, àyànfẹ́ àti ọmọ Ọlọ́run. Ẹ gbọ́ ìdí méjì tí mo torí ẹ̀ wá sórí afẹ́fẹ́ lónìí, láti dáhùn ìbéèrè méjì àti láti fi iṣẹ́ ìránṣẹ́ ọjọ́ kẹfà tí oṣù yìí ránṣẹ́ sí àwọn ọmọ Ọlọ́run àti àyànfẹ́. Àdúrà àkọ́kọ́: Olúwa ṣàánú mi, má jẹ́ kí ibojì ó gbàlejò mi lọ́dún yìí, àtèmi àti àwọn tó fẹ́ mi. Àdúrà èkejì: ẹ pe orúkọ Jésù. Olúwa, má jẹ́ kí n fi ìrìnàjò ayé mi tàwọn ọmọ mi ná ọjà ìpadà ẹ̀yìn àti ogun mọ́. Setback market, ọjà ìpadà ẹ̀yìn àti ogun. Má jẹ́ n fi ayé mi, ayé àwọn ọmọ mi, ìran mi, ọjọ́ orí mi ná ọjà ìpadà ẹ̀yìn àti ogun mọ́ àtàwọn tó fẹ́ mi. Àdúrà ẹ̀kẹta: ẹ sọ fún ọba àwọn ọba, ogun tí ó máa ń torí àwọn òbí bọ́ sórí ọmọ, Olúwa bá mi fi àánú ṣẹ́ lórí mi, lórí àwọn ọmọ mi lónìí. Àdúrà ẹ̀kẹrin: Olúwa bá mi ṣọ́ ogun gbogbo ẹni tí ń fi orúkọ mi, àwòrán mi yálé kiri káyé mi ó lè bàjẹ́. Gbogbo ẹni tí ń fi orúkọ mi àtàwòrán mi yálé kiri, tàwọn ọmọ mi yálé kiri, tàwọn tó fẹ́ mi yálé kiri káyé wa ó lè bàjẹ́. Olúwa fi ìdájọ́ ńlá ṣẹ́ ogun wọn. Àdúrà àkàrùn: ẹ sọ fún ọba àwọn ọba, Olúwa, gbogbo ohun tó ń ṣe mí tó lọ́wọ́ ilé wa sínú àti èsùn, Olúwa poró ẹ̀ látòní lọ. Gbogbo ohun tí ń ṣe mí, tí ń ṣe àwọn ọmọ mi, tí ń ṣe ìran mi, tí ń ṣe àwọn olóore mi, àwọn tèmi tó lọ́wọ́ ogun ilé wa sínú, Olúwa bá mi ṣẹ́. Àdúrà ẹ̀kẹfà: ẹ sọ fún ọba àwọn ọba, ogun tí ì jẹ́ kí olóore ó pẹ́ lọ́wọ́ èèyàn àbí kó lóore ó pọ̀ lọ́nà ayé èèyàn, Olúwa bá mi ṣẹ́. Ogun tí ì jẹ́ kó lóore ó pẹ́ lọ́wọ́ èèyàn, tí ò sì jẹ́ kó lóore kí ó pọ̀ nínú ayé èèyàn, Olúwa bá mi ṣẹ́. Ṣẹ́ fún èmi àtàwọn ọmọ mi àti àwọn tó fẹ́ mi. Àdúrà èkeje: Olúwa gbà mí lọ́wọ́ ogun ojú ọ̀nà ìjọba ọ̀run tí ò fẹ́ kí n dé ilé ayérayé. That is ìyẹn tí àdúrà méjì àwọn àyànfẹ́ fún ti ọjọ́ kẹfà. Eléyìí ìdáhùn ni one, bí màá ṣe dáhùn lórí gẹ́gẹ́ bí personal contribution tèmi fún àwọn ọmọ Ọlọ́run. One, kí ni à ń pè ní ìgbéyàwó? Ìgbéyàwó jẹ́ òmìnira àkọ́kọ́ tí Ọlọ́run pa ní àṣẹ fún àwọn ọmọ láti ní abẹ́ òbí wọn. That is Genesis 2:18-25. Ìgbéyàwó jẹ́ òmìnira àkọ́kọ́ tí Ọlọ́run pa ní àṣẹ fún àwọn ọmọ láti kúrò nínú abẹ́ òbí. Pé nítorí náà ni ọmọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá ẹ̀ sílẹ̀, òun àti ìyàwó rẹ̀ yóò sì di ara kan. Nípa ìgbéyàwó lónìí, ìgbéyàwó tí Bíbélì pa láṣẹ ni pé kí ọmọbìnrin àtọkùnrin kí wọ́n gba òmìnira lábẹ́ òbí wọn, kí wọ́n dá dúró gẹ́gẹ́ bí first independence, kí wọ́n dá dúró kí okun àwọn àti Ọlọ́run wọn àti ìrìnàjò ayé wọn. Lẹ́yìn tí Bíbélì yẹn, ẹni ìgbéyàwó tí ó bá ti lè bírèkì ìlànà Ọlọ́run, kò sígbà tí ò ní issue. Báwo la ṣe bírèkì
ìlànà Ọlọ́run nínú ìgbéyàwó. Ẹni ìgbéyàwó tí a ṣègbéyàwó tán tí fámìlì tún wà nínú ìgbéyàwó yẹn, pásítọ̀ wà nínú ìgbéyàwó yẹn, ẹbí àti àbúrò wà nínú ìgbéyàwó yẹn, ìyẹn ń ṣe ìgbéyàwó tí Ọlọ́run pa láṣẹ. Ìgbéyàwó tí àwọn òbí tí wọ́n fẹ́, tí àwọn ọmọ wọn tó ṣègbéyàwó náà dẹ̀ fẹ́ ni. Báwo la ṣe lè wà nínú ìgbéyàwó pẹ̀lú àwọn ọmọ tó ṣègbéyàwó? Number one, kí ohun gbogbo tí wọ́n bá ń ṣe kí a fẹ́ mọ̀ nípa gbogbo rẹ̀. That is one. Number two, kí àwọn ọmọ náà gbogbo ohun táwọn bá ń ṣe kí wọ́n máa sọ fún àwọn òbí wọn, àbí kí wọ́n máa sọ fún pásítọ̀ wọn, àbí ká máa sọ fún ọ̀rẹ́ wọn. Ó lè pẹ́ ó lè yá, ìgbéyàwó yẹn sì máa padà fi orí ṣánpọ́n, nítorí pé ìgbéyàwó yẹn ò dúró lórí protocol tí Ọlọ́run pa láṣẹ fún ìgbéyàwó, kò dúró lórí ẹ̀. Ibi tí ogun tí gbogbo ìgbéyàwó ń jà 95% ìgbéyàwó nìyẹn. Àwọn òbí kan máa ń sọ wípé àwọn ò lè fọmọ wọn lẹ̀. Ìmọ̀ràn tí mo bá gba àwọn òbí tí ò lè fọmọ lẹ̀ fún wọn lómìnira nígbà tí ìgbé ayé wọn ò sínú Bíbélì, then ẹ kúkú jẹ́ kí ọmọ yẹn ó máa fẹ́yà ọkọ nílé yín àbí kó fẹ́yàwó nílé yín, kí a lè mọ̀ pé lóòótọ́ lẹ fẹ́ràn ọmọ yẹn, and then kó dẹ̀ jẹ́ wípé a ti gbàgbọ́ pé kì í ṣe ìgbéyàwó tí Ọlọ́run pa láṣẹ lé ẹ ṣe fún wọn. Ilẹ̀ Yorùbá jẹ́ ká mọ̀ wípé bí a bá ti fún ènìyàn ní ẹran, a máa fi okùn ẹ̀ lẹ́nu. Nǹkan méjì tí mo mọ̀ tí òbí lè fi ran ìyàwó àtọkọ lọ́wọ́ ni pé one, àdúrà, two, ìmọ̀ràn tí wọ́n bá béèrè fún. That is nǹkan tí mo mọ̀ ni. Ìyẹn number one. Number two, bí ọkùnrin àti obìnrin bá ní àwọn fẹ́ kọra wọn, kò sí ní tó kan ti ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀, kò dẹ̀ sí ní tó kan ti òbí ń bẹ̀. Àwọn méjèèjì ni wọ́n ríra wọn, àwọn méjèèjì ni kí wọ́n decide nítorí ọjọ́ ọ̀la. Ìmọ̀ràn tí mo kà lè fún àwọn tó fẹ́ kọra wọn ni pé bí ọkọ bá kọ ìyàwó, kó gbàgbọ́ wípé obìnrin lòun máa padà fẹ́. Bí ìyàwó bá dẹ̀ ní dandan lòun kọ́kọ́, kí ìyàwó náà gbàgbọ́ pé ọkùnrin ló padà fẹ́. Tó bá dẹ̀ ti jẹ́ ènìyàn ló padà fẹ́ o, kò sí pípé nínú ènìyàn o. Ọkọ àkọ́kọ́ lè jẹ́ pé ṣe ló ń ṣàgbèrè. Ọkọ èkejì lè jẹ́ ẹ̀ṣẹ̀ ni ó máa fi lù ọ́. Ìyàwó àkọ́kọ́ lè jẹ́ pé ló ń rẹjọ́, ìyàwó èkejì lè jẹ́ pé ṣe ni yóò máa ṣoògùn. So pípé ò sí nínú ènìyàn. Orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́. Ìtúká kọ́ ni solution. Bí ọkọ àtìyàwó bá jọ wà tí àárín wọn ò bá gún. Number one, báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀? Ṣé wọ́n bẹ̀rẹ̀ nínú ẹ̀ṣẹ̀? Tí wọ́n bá bẹ̀rẹ̀ nínú ẹ̀ṣẹ̀, kí wọ́n béèrè fún àánú, ká tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Bíbẹ̀rẹ̀ ìgbéyàwó nínú ẹ̀ṣẹ̀ ni pé ká ti máa ní ìbálòpọ̀ ká tó fẹ́ra wọn. Ọ̀kẹ́ kí wọ́n mọ̀ pé kí wọ́n fi ọgbọ́n àrékérekè fẹ́ra wọn. A ní ìtẹ̀síwájú bí wọ́n bá dẹ̀ rí pé ìyẹn ò rí bẹ́ẹ̀, kó jẹ́ ìjì ló wà nínú wọn, kí wọ́n gbàgbọ́ pé kò sí ìjì tó wá tí ò kí ń lọ. Nípa ọ̀rọ̀ ìgbéyàwó nìyẹn. Bí a bá kọ ọkùnrin àbá kọ obìnrin, ènìyàn náà ni a ó padà tún fẹ́. Kò dẹ̀ sí perfection nínú ènìyàn. That is why bó fi church kan lẹ̀, inú church àárín èèyàn náà ló tó lọ. Thank you. Ìyẹn nípa ti àwọn ìgbéyàwó. Àwọn òbí tí ní ayé àtijọ́, bí ènìyàn bá fẹ́ fẹ́yàwó, wọ́n ní tí ò bá ti ní òbí, àwọn ò ní mọ́mọ fún ọ. Ṣùgbọ́n láyé ìsinyìí, àwọn òbí àtọmọbìnrin máa ń sọ pé àbí ọkùnrin pé àwọn ò fẹ́ni tó bá ti ní òbí sínú ilé nítorí pé àwọn ò fẹ́ jagun o.
So bí a ṣe ń ṣègbéyàwó láyé àtijọ́ ó yàtọ̀ sí ti ìsinyìí. Àwọn nǹkan tí mo lè bá wa sọ nípa ìbéèrè tẹ́yin ọmọ Ọlọ́run bí mí léèrè nìyẹn. Finally, kí n tó gbàdúrà fún wa, kí n tó gbàdúrà fún wa nípa ṣé òbí lè máa gbé pẹ̀lú ìyàwó àbí number one, ṣé òbí tó fẹ́ lọ gbé pẹ̀lú ọkọ àti ìyàwó yẹn ṣé ó wà ní ipò àìsàn ni? Ìyẹn ìkíní. Èkejì, ṣé ó ti wà ní ipò 75 above tí ò dẹ̀ rí ẹni tó lè tọ́jú ẹ̀? Ẹ̀kẹta, ṣé ọmọ wọn wà ní ipò ìbímọ ni? Ẹ̀kẹrin, ṣé ọmọ wọn ṣé ó ń sílé àbó ṣe nǹkan ẹ̀yẹ ni? Àwọn ìbéèrè tí a gbọ́dọ̀ kọ́kọ́ béèrè nìyẹn. Tí ò bá sí gbogbo wọ̀nyí, ìpilẹ̀ṣẹ̀ orí bu ni pé kí òbí ó gbéra kó lọ jókòó ti ìyàwó àti ọkọ ìyàwó níbi tí wọ́n gbé ṣègbéyàwó. Ohun tó burú tó láyé kò sí. Kí ló fẹ́ lọ ṣe? Ṣé ó tún fẹ́ lọ bá ọmọ ẹ̀ máa? Ṣé kọ́kọ́ ọmọ ẹ̀ tó máa bá sùn ni? Ọ̀rọ̀ orí mídíà ó jẹ́ ohun tí èèyàn gbọ́dọ̀ fi ọgbọ́n Ọlọ́run sí, torí èèyàn mẹ́ta ló ń gbọ́ wa lórí mídíà. Ẹni tó ní ìmọ̀ ohun tí à ń sọ, ẹni tí ìmọ̀ ohun tí à ń sọ yé, àtẹni tí ò tiẹ̀ ní ìmọ̀ ohun tí à ń sọ tó bá sáà ti lè rí ọ lórí mídíà, kódà ń tó favour rẹ̀ ló fẹ́ sọ o àbí kankan yóò kà á máa comment. So a gbọ́dọ̀ wà very careful nírú àkókò yìí. Kò sí ohun tó bójú, kì í ṣe ohun tó bójú mu rárá pé òbí lọ ń gbé pẹ̀lú ọkọ àti ìyàwó. Nǹkan ìbànújẹ́, nǹkan ìtìjú ni. Irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ tí ìyá ọkọ wọn àbí ìyá ìyàwó wọn sì kéré, tí wọ́n bá jálágbèrè tá lọ ń bá wọn sùn kọ, kí náà fẹ́ lọ ṣe ń bẹ̀? So bọ́tì gbogbo èèyàn kọ́ ló ẹsẹ̀ tí mo ṣẹ gbogbo ayé ni pé àwọn èèyàn láìkì ọ̀rọ̀ ẹnu mi, wọ́n dẹ̀ láìkì mi, ṣùgbọ́n ohun tí mo gbé dání ló jẹ́ kí wọ́n against mi. Kí ni mo dẹ̀ gbé dání? Mo fẹ́ láti sọ òótọ́ fún àwọn èèyàn. So òótọ́, tí èèyàn bá ti gbé òótọ́ dání, ó máa lera àwọn èèyàn máa bàjà. So that is all. Kí ló fẹ́ lọ máa ṣe? Ṣé ò níṣẹ́ ni? Wàá lọ máa jókòó ti ọkọ ọmọ ìyàwó ọmọ ẹ̀. Gbogbo ohun tí wọ́n bá fẹ́ ṣe wàá máa rí. Má fẹ́ bára wọn sùn wàá máa wò. Ṣé ara tiẹ̀ gangan ò ní gbé ni? Kí ni wàhálà ẹ̀? So ọ̀rọ̀ orí mídíà lélẹ́yìí. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ jẹ́ á gbàdúrà. Èmi ò faramọ́ kí òbí ó lọ máa gbé pẹ̀lú ọkọ àti ìyàwó nítorí ìdí kan àti èkejì. Àti pé kò sí ìgbéyàwó yẹn sì máa padà túká kẹ́yìn ni. Ẹni ìgbéyàwó tó bá ti lè invite third party sínú marriage yẹn máa ní issue lábẹ́ bó ti wù rí, either direct or indirect. O invite pastor rẹ wà nínú marriage, ìyá ẹ wà ń bẹ̀, bàbá ẹ wà ń bẹ̀, àbúrò ẹ wà ń bẹ̀. Ìgbéyàwó yẹn ọjọ́ ọ̀la ẹ sì máa forí ṣánpọ́n. Àwọn ìgbéyàwó ọ̀dẹ̀ sí nínú Olúwa, kò sí nínú Olúwa, kì í ṣe ìgbéyàwó tó bá Bíbélì mu. Olúwa yóò wà pẹ̀lú wa. Ẹ jẹ́ á pe orúkọ Jésù. Olúwa bá mi ṣẹ́ ogun tí ó gbọ̀nà ìbùrú ń ja ìgbéyàwó mi. Ẹ̀kẹta, ẹ pe orúkọ Jésù. Olúwa gbà mí. Bí èèyàn bá ti ní ìgbéyàwó aláyọ̀ kò lè ní ìdílé aláyọ̀. Bí èèyàn bá ti ní ìdílé aláyọ̀ kò lè ní ọjọ́ ọ̀la aláyọ̀. Téèyàn bá ní ọjọ́ ọ̀la aláyọ̀ kò lè ní ọjọ́ alẹ́ ayọ̀. Téèyàn bá lọ́jọ́ alẹ́ ayọ̀ kò lè ní ọjọ́ ẹ̀yìn ayọ̀. Téèyàn bá dẹ̀ lọ́jọ́ ẹ̀yìn ayọ̀ àfàìmọ̀ kó má fi ẹkún ni yóò fi díjọba ọ̀run náà tó bá máa rí ìjọba ọ̀run lọ. Ẹ pe orúkọ Jésù. Olúwa fún mi ní ọjọ́ ayọ̀ lórí ìgbéyàwó mi. Bí ẹnikẹ́ni ò bá dẹ̀ sanwó orí ìyàwó, ogun ńlá ni. Ẹ pe orúkọ Jésù.
Olúwa, gbogbo àlejò tó wà nínú ìgbéyàwó mi tí ò jẹ́ kí ìgbéyàwó mi lálàáfíà, Olúwa palẹ̀ rẹ̀ mọ́ lọ́dún yìí. Fún ìgbéyàwó mi ní àlàáfíà, fún ìgbéyàwó pàṣẹ àlàáfíà sínú ìgbéyàwó mi. Gbogbo agbára tó ń bá ìgbéyàwó mi jà, gbogbo agbára tó ń bá márèèjì mi jà, Olúwa dáná sun márèèjì àwọn ọmọ mi. Gbọ́ àdúrà. My name remain the same. Iṣẹ́ náà ṣe Olúwa gbé mi dìde. My number remain the same. 08038030562. Mo fẹ́ kí èèyàn tẹ̀sí sí mi kó fún mi ní appointment kó tó máa kọ́kọ́ pè mí. Thank you. Ẹ bá mi pín mẹ́sẹ̀gì sí àwọn ìdílé tí òbí ti tú ìgbéyàwó wọn ká. Mo sì tún máa wá lórí mídíà lórí ọ̀rọ̀ ìgbéyàwó yìí ní ọjọ́ ọ̀la lágbára Ọlọ́run. Thank you. God bless you.